Hi everyone, welcome to my channel. Ndé yín lọ ní dòpótò mẹ́dídé tọ́gbọ́rẹ́ sí àsán sí nǹkan mi títàn yín bàbá náà bò kọ́nà wẹ̀yìn bóyá bò kọ́nà rẹ pẹ̀sẹ̀ gan ẹ̀ dán kọ́nà kan fábà kọ́lọ́ gbọdọ̀ mẹ́rẹ́jì mi ò jẹ́ àyìnlá mọ̀ dandan títàn ní ọ̀hẹ́. Bàbá ní pé àwọn jẹ́ ẹnìkan tó jẹ́ aṣojú nínú àwọn àṣà ìbílẹ̀ pé àwọn jẹ́ ẹnìkan nínú wọn. Ẹ jẹ́ ṣé wọ́n sọ orúkọ wọn lẹ́ẹ̀kan yẹn. Wọ́n sọ orúkọ wọn ìmìíràn ìsìnkàn lẹ́bọ̀gàn orúkọ mi tán. Ó ní pé orúkọ ti tòun ni wọ́n fún Àwùmẹ́nú. Tendo pidi aswan wewe ndobulon wa titan o falo o enpron o diplôme no bo falo kan o falo konte o falo godo mo so ayi bodun de bodun tron gona falo ododo to lo hen aswan je na wa leni. Ó ní iṣẹ́ méjì lòun yàn láàyò ló jẹ́ iṣẹ́ méjì tóun ṣe. Alákọ̀ọ́kọ́ náà òun tẹfá. Ẹlẹ́ẹ̀kejì ìgbà tóun ń lọ sínú ifá yẹn òun tún wá bẹ̀ sí ní òun tún wá kọ́ṣẹ́ tron. Wọ́n pe òrìṣà kan ní tron lọ́dọ̀ tiwa. Ẹ̀kejì omi iṣẹ́ yẹn lòun tún yàn láàyò. Ena chera mi o fa wo en pẹ̀lú che ayi won ton ma wo de dogoni wo yan asun wa tona ange gbedato lo nde gbodo mereji o fa na mo mora cambio me lo ma mo fiji we ya ena itefa me lo ma ko mo e ba so asun mo ena itefa bo nu ifa lo egbon ale oji ena mo nu edin tele nu ifa ni kote ne. Ó ní ifá jẹ́ nǹkan ní ìgbà tí aláyé tó dáyé wọ́n dá ifá yẹn táwọn bá sì tí wọ́n bá dá ifá ẹni tí ò rí ọmọ bí tó bá wá tí wọ́n bá dífá fún yóò rí ọmọ bí. Wọ́n ṣàlàyé nípa fá pé tẹ́nìkan bá ní ìṣòro tó bá wá ifá yóò sọ ó fẹ́ ìṣòro tó ló wà ẹni. Ofa ma pe awe. Ó ní pé ifá kò pé méjì. Ofa ma pe awe alo me lo puru ka do alo de no anagolu si falo etofo abi awon kan mi falo nu iwa so etofo na mi le to ogborunde fadu pro yan we ba pe awe ipa lo de me to ba we alo we fofo pon nu pro efa. Ó ní nǹkan kan náà ni gbogbo wa pé kò sí ìyàtọ̀ nínú ifá ti Nàìjíríà pẹ̀lú ifá ti ọ̀dọ̀ wa níbí báyìí. Nǹkan tó kàn yàtọ̀ ni pé kí ni bí wọ́n ti ṣe máa ń ṣe gbà ló yàtọ̀. Ó lè má jẹ́ nǹkan kan náà ṣùgbọ́n nǹkan kan náà ni ifá lọ́dọ̀ tàwọn níbí báyìí àti Nàìjíríà. Ofa gbedato weda ofa ne yemidi weda ofa tin we wa gbeto we bo mo me bodo ko ran re enu sogbe de gbeto ka lo da melo ma yin gbeto de do de mi lete nkan o di gbeto a lo pari amu an do ko to yan we an su yin gan do ni ra we bene e do go bi o yeme bo do adi pele to mi le do kika ma we dafa e ba yin lo mere hen wa
gbẹdátọ ẹdá fáwọn gbẹmẹ. ó ní pé kì í ṣe ẹnìkankan ló dá Ifá pé Ọlọ́run ló dá Ifá a lè ní pé ẹni báyìí ló gbé Ifá láti ọ̀hún wá sí ibi báyìí pé Ọlọ́run ló dáfá. ẹ̀jọ̀ kí ni tó máa ń pè nílẹ̀ Yorùbá àwa sọ wípé Ọ̀rúnmìlà ni ó mú Ifá wá ẹ wá jẹ́ ká mọ̀ pé bá wa bí wọ́n lọ́wọ́ pé ṣé àwọn ọmọ ẹni tó ń pè ní Ọ̀rúnmìlà kan ṣàlàyé fún àkàntọ́ mọ̀ ń pa ẹ̀. Edo to yelede to Yorùbá ní iye jádọ̀ mẹ̀dẹ́ eze Ifáwá to yelede yẹn náà dọ̀ Ọ̀rúnmìlà est-ce que to milẹ̀ desu to file mi yan nu mọ̀ nǹkan tán bọ̀ mi sì gán dọ̀ pẹ̀dẹ́ to Ọ̀rúnmìlà sí òkú mẹ́ náà yẹ. To milẹ̀ de fi o fa nlɔmɛnu mi lɛ nɔ dɔ fa nlɔmɛnu mɛ de ma hɛ fa wa o nɔ etrɔn tɔgbɔ lɛ gbɔ o nɔ etrɔn gbɔdo wa mɛ de ba ka de mi lɛ hɛ fa wa to mi fi de dɔ bi yɛ gbɛ de n se gbɔni yɛ nlɔmɛ gbɔ etrɔn wa. ó ní pé lọ́dọ̀ tàwọn bí báyìí pé ẹnìkan ò lè sọ bí ó ti ṣe wà lọ́dọ̀ tiyín lọ́hùn mẹ́ ní bí báyìí bóun ti ṣe gbọ́ ọ̀nù tàn ẹnìkan ò lè ní pé ẹni báyìí ló mú Ifá wá sí lọ́dọ̀ wa ń bí báyìí pé ọ̀hún ní Fátíkò làwọn sì ń ṣe lọ́dọ̀ tàwọn bí. bísí fa nlɔmɛ trɔn wa e ka do wa ŋgorɔ gbɛtɔ wɛ ŋbo wa mɛ la gbɛtɔ de gbɛtɔ de gã nɔ mɛkpo amɛ andɔ ƒe tɔn gbɛnu edze fi to wɛ no do pe bɔn e b'a to adan dɔ ne bɔn nu dɔ le ma yi wɛ edo gɔ yi yɛmɛ bɔn a di kplɛ tɔn mɛ do kploko n'aka do nyɔnu de ne kpɔdza kplɔ dɔ gbɛtɔ mɛ si yedze nu kɔn wɔ gbomi lɛ do anyima gã nyɔmɛ lɔ amewo de yi wa dza tún yɛ tɔn wa dzi gbɛtɔ si yi su kplɔ de gbɛtɔ de nɔ bodo nyo fa kan eye mi de gbɛtɔ de nɔ eyi ba mɔnu kun dze bo ba bo anu edigbo kplɔ azɔn dede kaka o ba kpa mi bokɔn de yi ka de yɛ ka mɛ awo ŋkɔ yin zan mɛ titan de nɔ do kplɔ fa bodo nyo fa kan enɔ yin wusu klo toe bɔnɔ xɔ gbɔnɔ fi o den te gbɔgbɔdo a mɛ si wa etrɔn te o zɔ ba mɛ nɔ kan fa bɔnsɔ anu de bo kplɔ fa o de to ye si bodo diplôme dɔn no ezɔn bɔ ndoro kan fa dɔrɔn gbomi yɔ ni donc kplɔ ma dɔ kpɔn jɛ hɔn mɛ ma sɔ wo ma do kplɔ lo ma nyɔ we yóò jọ bọ́n tó mi bí ọ́nà mi wẹ̀ gba àti inú ẹ̀gọ́ tó àsùnwọ̀n ká jẹ ẹgbẹ́ kúrò ní. ó ní ẹni tó kọ́ gẹ́gẹ́ bí àlàyé tóun ti ṣe sọ tẹ́lẹ̀ rí pé Ifá èèyàn ni mẹ́ inú èèyàn náà òun ò lè ní pé òun mọ̀ ẹ̀ ń tọ̀ òun ṣùgbọ́n ẹni tó kọ́ òun ní Ifá nítorí òun ò lọ léèwé Ifá yẹn lòun yàn láàyò tóun kọ́ ẹni tó sì kọ́ òun ní Ifá náà orúkọ ẹni Nsún Krótóé ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ lákọ̀ọ́kọ́ fi kọ́ Ifá nìyẹn ẹni kejì tóun wá lọ sọ́dọ̀ ẹ̀ ń tọ̀hún náà pàápàá ibẹ̀ lòun ti onífá lòun náà lòun gbé lọ́dọ̀ ẹ̀ ó jẹ́ àwọn méjì tó kọ́ òun nífá pé Ifá yẹn lòun yàn láàyò. ndé yín lọ ní dòkpótò mẹdìdì tọgbọlẹ sí àsán sí nǹkan mẹ títan ní bàbá nù bùkọ́nù wẹ̀yìn bó bùkọ́nù rẹ sọ yìí gan ẹ̀dọ̀ kọ́nù kan fábà kọ́lọ́ gbọdọ̀ mẹ́rẹ́jì mi ò jẹ́ àyìnbó dandan títan ní ọ̀hẹ́.